Ṣítù Látòsà ọmọ ààrẹ Látòsà àtijọ́ orí yìí 1914 sí 1925 Bálá Oyèwọlé Ayéjẹ̀nkú ọmọ Fọ̀kọ̀ 1925 sí 1929. Ìkórè oko pẹ́sẹ̀ yíyá ẹ̀ ó yà ó bọ́lá ti bọ̀ fẹ́ bá mi wò fún Fọ̀kọ̀ kúrú ná. Ọba Okùnadé Abbas Alẹ́sìnlọ́yẹ́ ló tẹ̀lé lọ́dún 1930 lọ́dún 1946 ọba tó jẹ lọ́dún 1946 ẹsẹ̀ yọkan ọdún 1946 náà l'Alẹ́sìnlọ́yẹ́ gbèsè òun náà lọ́ba Fágbìrì Akéré 1 Akéré 2 nínú jẹ ní 1946 ọdún 1946 náà l'Akéré tún gbèsè Olúbàdàn Oyètúndé 1 ó tún jẹ lọ́dún 1946 ó sì kú ọbẹ̀ lọ́dún 1947 ọba Akíntúndé bí òkú òun wà níbẹ̀ ní 47 sí 48 ọba Fìjàbí kejì ọdún 1948 sí 1952 ọba Mẹ̀múdù Àlí Ìwó 1952 ọba Isaac Babalọlá Akínyẹlé 19 ọba Ìgbìtádé Apẹtẹ 1952 sí 1955 ọba Isaac Babalọlá Akínyẹlé 1955 sí 1964 ọba Yẹ́sífù Kóbíowú 1964 sí 1965 ọba Sàláwù Àkànbí Àmínù 1965 sí 1971 ọba Ṣítù Akíntọ́lá Oyètúndé kejì 1971 sí 1976 ọba Gbàdàmọ́sí Àkànbí Adébímpé 1976 sí 1977 ọba Dáníẹ́lì Táyọ̀ Akínbíyì 1977 sí 1982 ọba Yẹ́sífù Olóyèdé Àṣàǹkẹ́ 1983 sí 1993 ọba Emmanuel Adégbóyèga Ọ̀pẹ́yìndé 1984 sí 1999 ọba Yínúsà Ògúndípẹ̀ Alápàsáwùdì Force 1999 sí 2007 ọba Samuel Odúlànà Odùgádé 2007 sí 2016 ọba Sàlíù Àkànmú Adétúnjí 2016 sí 2021 ọba tó jẹ gbẹ̀yìn nílẹ̀ Ìbàdàn ká tó máa jẹ tèmí iná ní ọba Mọ̀ṣíù Mahud Ọlálẹ́kan Ìṣọ̀lá Balógun Àlí Òkúmádé the 4th 2021 sọdún 2023 tó tó wá kan ọba Akínlóye Owólabí Ọlákùlẹ́yìn. Ìbàdàn ọmọ alára ni wá o ọmọ alára ni wá ọmọkùnrin àtọmọbìnrin tó dáa bọ́lọ́run ni wọ́n sì máa pè Ìbàdàn ìlú ọ̀lẹ́dẹ̀ yìí ìlú Arápájà ìlú Bọ́lágadé ìlú Mútíà Ziyatu ni ìyá wa.